àmọ́ ń lọ pàdé omi Ànábì ní wàá Sayyidina Ali àti Fatima bẹ́ẹ̀ bá pàdé ara yín ẹ má jẹ́ ara yín ó yá débi kẹ́ ẹ máa wo sánmà ìkànnù yín ọ̀gbọ́dọ̀ ká ẹja dún yàyín náà òwúrú kúkú mú inú ilé wa gádìn wa la wà ọkọ ní wo sánmà ni obìnrin ní wo sánmà ni tí oyún ní bá di ọmọ asálọmọ ni ó yà. yóò máa gún bẹ kiri ni. ọmọ ọ̀sán. yóò gudu bí a ń gún bẹ. Say, am I communicating? You are. فأول خبث الماء خبث التراب وأول خبث البيت خبث المناكح. ara ń tẹ́ sọmọdé ọba tí wàá rí i pé ọmọ òun ti doyún tán ẹ gbọ́dọ̀ protect ọmọ òun tí ọmọ wọn ìwí protect ẹ̀ kọ́bùlà. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم. أنا لا أدام وفي رحابك عصمتي. ọba ṣe mi ni wọ́n ní tẹ́wọ́ mi méjèèjì ń wà dákẹ́. أنا لا أخاف وفي حماك أماني. أنا إن بكيت فلن ألام على البكاء. ألا طالما استغرقت في العصيان. bó o ti farabalẹ̀ wọn lọ́wọ́ sóore tí ó farabalẹ̀ fún ọ. يا واحدا. barista ẹ máa bọ̀ ẹ máa bọ̀ ẹ máa bọ̀. يا واحدا في ملكه ما له ثاني. يا من إذا قلت يا مولاي لباني. الله. أنسى وتذكرني في كل نائبة. وكيف أنساك يا لست تنساني. وكيف أنساك يا من لست تنساني. آمين يا ربي. àwọn àfa ẹ jẹ́ àpapọ̀ pé a'udhu billahi minash shaitanir rajim. أعوذ بالله من الشيطان الرجيم. bismillahir rahmanir rahim. بسم الله الرحمن الرحيم. إنجنير. alhamdulillahi rabbil alamin. الحمد لله رب العالمين. arrahmanir rahim maliki yawmiddin. الرحمن الرحيم مالك يوم الدين. اللهم صل على سيدنا محمد وعلى آله وصحابه وسلم. اللهم صل على سيدنا محمد وعلى آله وأصحابه وسلم. اللهم صل على سيدنا محمد وعلى آله وصحابه وسلم. اللهم صل على سيدنا محمد وعلى آله وأصحابه وسلم. إليك تا صلاة تاسفة النبي محمد صلى الله عليه وسلم. إداكم إجا قانوكو وي كلهم ولا النبي محمد ما ولا صلى الله على محمد. وتا وانجوكو يي oríire táyé àti tàlìkìyàmà tẹ́nìkọ̀ọ̀kan wá gbé débí ọlọ́run má jẹ́ ó dérí ibú o. آمين. àlékún gbígbàdúrà ọlọ́run mọ́tà wọlọ́ọ̀mọ́ wa tuntun tá a torí ẹ̀ jókòó yìí ọlọ́run mọ́tà ṣe fẹ́nìkọ̀ọ̀kan wa. آمين. ká ní allahumma salli اللهم صل ala sayyidina muhammadin على سيدنا محمد وعلى آله وصحابه وسلم. وعلى آله وأصحابه وسلم. آمين. آمين. adúpẹ́ púpọ̀ lọ́dọ̀ ọlọ́run الحمد لله. àyà nabi muhammad. صلى الله عليه وسلم. lẹ́yìn bẹ́ẹ̀ gbogbo àwọn àfáà wa pátá tá a máa wò tá a máa kà bẹ́ẹ̀ lórí bàbá wa Àlàjí àgbà bàbá wa àgbà lágége رضي الله تعالى عنهم àgbà أجمعين. Ìgìdòmà wọ́n pọ̀ bẹ́ẹ̀ káàkiri gbogbo ìlú lórílẹ̀‐èdè nàìjíríà yìí káàkiri ayé ọlọ́run bá bùkórè wọn o. آمين يا àmì ربي. ń ṣe lẹ́ báwọn
آمين. ọlọ́run á bẹ̀ ọ́ àfàṣájú ẹ̀dá bẹ̀ ọ́ àwọn bàbá wa Alhaji àgbà ni wọ́n máa ń wí pé àwọn tí wọ́n ń bẹ ń sàlẹ̀ wọ́n pọ̀ wọ́n ju àwa tá a wà lókè pẹ̀lú. عافاكم الله. bàbá wa kéwúkéwé níbi tí Barrister ti sàn wà nù ṣé mo gbà á àwọn wọn ní ṣe yídímọ́ fún ọlọ́run عافاكم الله الكريم. lásìkò tí kéwé rí báyìí wọ́n wá bọ́lọ́hún ṣòwò wọ́n bọ́lọ́hún ṣiṣẹ́ ọlọ́run wa ní ìníjẹ ọgbé ní gbogbo wa tún pé tì lónìí ọlọ́run gbogbo wọn bẹ́ẹ̀ ó fi wá dórí àwọn méjèèjì tó bẹ́ẹ̀ ní kọ̀ọ̀kan wa ọlọ́run bá ṣàánú gbogbo wọn. آمين. mo fẹ́ kí amínà orin ilẹ̀ dáadáa آمين. kọ́ wá wọlé abáàní gbogbo àwọn àáfàá wa tán wà ń jòkó látòkè délẹ̀ dákun ọlọ́run á fi wọ́n léwọ̀ ọlọ́run lọ́wọ́ ọlọ́run bá ṣàánú gbogbo wọn. olúwọ̀láwù kọ̀ọ̀kan fáwọn tàná iná àtẹ̀ná fáwọn tòní. بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. بسم الله الرحمن الرحيم. إنا أعطيناك الكوثر صل لربك وانحر إن شانعك هو الأبتر. àmín. akí àáfàá wa kún fàyàkùn àáfàá wa Òsìọ̀yẹmí Al-Adabi حفظه okùnfà الله wọn ورعاه. labádébí alibarikola ẹ̀ aṣáájú ẹ̀dá ọ wá dúró lérí ẹ̀mí wọn fá ẹ̀dákun yóò wù mí kẹ́ ẹ wá náà ni mo ní pẹ̀lú ògo ọlọ́run á ti sọ̀rọ̀ pẹ̀lú lọ́ọ̀yà ọlọ́run ò sì ní já sí pàdéhùn náà الله ẹbí أكبر. yín náà ọlọ́run ò ní jẹ́ ó bàjẹ́ o. آمين. bẹ́ẹ̀ la kí bàbá ìmáàmù lọ́dọ̀ wa ń bí akíyín bàbá wa ìmáàmù wa ní odò èrí ní Kogi ẹ ṣé àáfàá wa Kalamba akíyín أكرمكم الله الكريم. bàbá akíkí akíyín àáfàá wa Sheikh Hassan akíyín àáfàá wa akíyín àáfàá wa tán sọ̀rọ̀ látẹ̀kan àáfàá wa ọlọ́run wà nù ayára Al-Adabi حفظه الله. ṣe White Alhaji Uthman Suleiman White ọ̀kan nù àwọn àáfàá àgbà níbàfọ̀ ni ẹ ṣé o àáfàá wa Sheikh Ahmed gbogbo wa tá a wà ń jòkó a wá fi àyìn àfàwọn àáfàá kí gbogbo ẹ̀yin tẹ́ ẹ dúró ti Barrister ládàásà akí Barrister Bọ́lájí San in making ẹ dákun ẹ ní insha Allah. إن شاء الله. ìròdùnú púpọ̀ la gbọ́ pẹ̀lú ọ̀rọ̀ ni ọlọ́run wọlé àwọn tànà senior advocate of Nigeria bẹ́ẹ̀yẹn bá ti dé bẹ́ẹ̀ ó dé báànú fún báà ó dé báà fún báà ọlọ́run ó ṣe bẹ́ẹ̀. آمين. prince wa àti gbogbo ẹ̀yin tẹ́ ẹ lásò ní bọ́lọ́run Barrister wa Abdulkareem Yusuf ẹ ṣé gbogbo ẹ̀yin ìyá àlùbáríkà la kí àwa darí ẹ̀ sórí àwọn tó lò ní Barrister wa Alhaji Abdulkareem Yusuf àti ìyàwó wọn ya Habib ẹ wo ń ta àfa àwọn sọ̀rọ̀ kan lẹ́ẹ̀kan bí àwàdà alukurani dùn yàn la débi pé ọ wá ní ọmọ mi tẹ́ kódà wọ́n sọ fún mi lérí fóònù àkọ́kọ́ ọmọ kí odidi alukurani ni. لا إله إلا الله. yìí kan wá ń wò ó ni pé ọ ṣàdá kóbi ẹni ó ṣe dáadáa èèyàn máa jẹ́ lọ ní. ẹnu ẹ̀jẹ̀ alùbáríkà tí ń bẹ lára wọn ni wọ́n fi rí bàbàrà tí ń bẹ lára alukurani ni. ẹ fọkàn yín balẹ̀ ẹ fọkàn yín balẹ̀ àwọn ọmọ náà ò ní gbóná mọ́ yín lọ́wọ́. آمين. ẹ ní mọ dókítà tó mọ sẹ́bìnlẹ̀ pẹ́ máa rù wọ́n kí. آمين يا àtúbọ̀tán ربي. tẹ̀ ń sìn ṣe yọ ọlọ́run ó jẹ́ ọ́ dáa fún yín. آمين يا رب العالمين. àwọn àfáà tí wàá ń jòkó pẹ́ á sì gbé súnà ọmọ jáde nísìnyí. pẹ̀lú ògo Ọlọ́run. ọmọ la jòkó sí. عافاكم الله. àmọ́ bẹ́ẹ̀yẹn bá ṣe rí àmọ́ rí lára ẹ̀. ìròyìn tí wọ́n fún mi ń làbárè nípa Barrister Abdulkareem wọ́n ní èèyàn dáadáa púpọ̀ mọ̀ ni wọ́n o. لا إله إلا bẹ́ẹ̀ sì ni الله. wà máa ṣàrà fún un. وما شرف أن يمدح لمن نفسه ولكن أعمالا تذم وتمدح. ẹ dákun ẹ
ẹ̀yin tó ń ṣe Ọlọ́run. sallallahu alayhi wa sallam. kò sí iyì kan bí kéèyàn máa ròyìn ara ẹ̀. wa ma sharafun an yamdaha al-mar'i nafsahu. kéèyàn máa ròyìn ara ẹ̀ pé báyìí it is not a pride. أن يمدح المرء نفسه for a person to praise him or herself. ولكن أعماله تذم وتمدح. Your deed will either condemn or commend you. الله أكبر. It is your deed that will commend you or condemn. ولكن أعماله تذم وتمدح. ìwà téèyàn bá ń wù ìṣe téèyàn bá ń ṣe òun náà máa commend ẹ̀ pé ha èèyàn ni. ولكن أعماله تذم وتمدح. òun náà ló sì máa condemn ẹ̀ pé ẹ̀ kílẹ̀ pé fùfú léèlé mọ̀ ni wọ́n wá pàdé wa mọ̀ pé àwọn ni kódà fàárọ̀ fáńdù mọ̀ pé pẹ̀lẹ́. La ilaha illallah. àfọ̀mọ̀ nítorí kíni ẹlòmíì bó bá ti yọ lókèrè ni ó ti pera rẹ̀ ẹni ẹ bá ti rí i tó pera rẹ̀ wọn á máa wò pé àṣé kò sí nǹkan kan lórí rẹ̀. وما شرف أن يمدح المرء نفسه. tíṣà làwa born teacher. ولكن أعماله تذم وتمدح. gbogbo stages education la sì ti teach. primary secondary higher institution. أفاكم الله. báwọn bá wá ṣe dáadáa á wàá wí fún níbi rìbáàkì pé keep it up. لا وما المرء إلا حيث يجعل نفسه. èèyàn ibi èèyàn bá gbéra rẹ̀ sí náà la yóò pè sí. وفي صالح الأعمال نفسك فاجعل. وفي صالح الأعمال نفسك فاجعل. yá dápálá kó sọ̀rọ̀ rẹ̀ máwọn ẹni rẹ̀ àwọn tá a rí ń jòkó yìí ń júwe yín. أفاكم الله. àbáyín dúpẹ́ pé ẹ jáde ńléere wọn ò wá mọ béèrè pé ṣe bọ́mọ ilé àfààní. ìwé lànà tí bàbá ń kíbò sí pé ẹ jẹ́ àkàwé ṣe láti bọ̀ tán ẹ̀ nísìn. lọ́ọ̀yà ló humble yìí àwọn lọ́ọ̀yà àjọ òun kún rí ni. wọ́n wàá kún rí ẹ̀ nílé tọ̀ wọ́n. وما المرء إلا حيث يجعل نفسه. ètò mo fẹ́ ká píìkì níbẹ̀ òun náà ni pé learn to be humble. learn to be humble. bọ́ ọba tiẹ̀ humble tẹ́lẹ̀ kọ́ máa tẹ̀lẹ̀ bí èyí tí ó lu. kàn wá ní pé ọmọ ẹni tó kọjá lẹ́gbẹ̀ẹ́ ni èèyàn mọ́ ní máa dàlà ó ṣe fàárí nù. وفي صالح الأعمال نفسك فاجعل. وفي صالح الأعمال نفسك فاجعل. ọmọ lajo kó sí. أكرمكم الله. eléyìí ayé tá a sì bí iye ṣàkọ́kọ́. ọlọ́run ti ṣàánú yín ẹ̀ ti bí ṣáájú. àmọ́ ọmọ alábàárà. yín tí ń bi tẹ́lẹ̀ kò sí tí ó ṣe ó lè jábì kẹ́yìn lèyàn gbàbẹ. La ilaha illallah. bẹ́ẹ̀ náà ni mọ́kà ò mọ alábàárà yín tí ń lọ mọ́kà ò mí nǹkan yẹn lè sọnù láàrin haram. La ilaha illallah. àbẹ̀ lọ́hùn ni àbẹ̀ lọ́hùn kọ́ mọ́ jákè mọ́ àbẹ̀ lọ́hùn kọ́ lọ́hùn bá wa tọ́jú ọmọ àgàgà àsìkò tá a wà yìí òbí ń bímọ ní ìgbà nígbà tọ́. La ilaha illallah. òbí ń bímọ ní àfáà wà. أولادنا نعم ورحمة ربنا. أولادنا àfáà ńláńlá ni. أولادنا àwọn ọmọ tá à ń bí wọn ni lọ́kùnrin lóbìnrin. نعم ورحمة ربنا. ìdẹ̀ra Ọlọ́run ni ìkẹ́mọ̀ ni. بشرى لمن رزق البنين منعما. ẹni búṣira. بشرى لمن رزق البنين منعما. àfọ̀ní ẹ kú oríire ẹ bá ń kí kú oríire ẹni tọ́lọ̀ ń bùn lọ́mọ. بشرى لمن رزق البنين منعما. ọwọ́ àbùn lọ́mọ tó ṣe é rí. wọ́n bímọ míì lọ́jọ́ ọjọ́ ọ̀kọ́mọ ẹ̀ní wọn á ní ọmọ ń sùn. bẹ́ẹ̀ni.
kọ́dọ̀ yọ ọmọ lè wà lọ́sibítù kọ̀ rẹ̀ yáfa ọmọ ni ọ̀gbádùn. بشرى لمن رزق البنين منعما بشرى لمن رزق البنين منعما لو كان يبتاع البنون بدرهم bí wọ́n bá máa ta ọmọ lọ́jà ni. لرأيت ذا مال يقدم درهما. ẹ rí olówó àìmọye owó ni ó gbé kalẹ̀ kò sì mọ gíga níwájú ọlọ́run bó bá ṣe gbé dandan lèèyàn fi bímọ wọn rà á ni yóò fún Aisha lọ́mọ fànàbí. sallallahu alaihi wasallam. àmọ́ fi sọlá ẹni tí ń bá ń bí kọ́mọ ríra rẹ̀ bákan kó yá tètè béèrè pé bò látọ̀ bíbí ọmọ ọ̀pápọ̀ bẹ́ẹ̀ ni títọ́ ọmọ sépa. لو كان يبتاع البنون بدرهم kò fún Sayyidatu Aisha lọ́mọ fànàbí ó fi sọlá. لرأيت ذا مال يقدم درهما. ìsìn jẹ́ mùjíza fún sí ọlọ́run. sallallahu ala muhammadin. pé ní kò bí ọmọ àkọ́wá fọmọ sáyé tí ó bẹ̀yìn ẹ̀ jẹ́ tọkàn wàá máa ṣe nǹkan míì lẹ́yìn rẹ̀ àmọ́ àwa fẹ́ kọ́mọ gbẹ̀yìn wa bó wàá lọ́mọ ṣe yàn òun la fẹ́ yanjú. bó lọmọ ṣe yanjú tí ṣe jẹ́ yàn. kálukú ní bímọ lónìí èé ṣe tọ́pọ̀lọpọ̀ ọmọ mi ń kọjá lọ tí bàmá rẹ̀ ń dì sóònù ẹ̀ èé ṣe tọ́pọ̀lọpọ̀ ọmọ ń kọjá lọ tí bàbá rẹ̀ ń dì sóònù ẹ̀. afakumullahu tí alkarim. bàbá àtìyọ́ ń fọwọ́ bojú pé ẹ mọ̀jẹ̀ wọn mọ̀ pọ́mọ mi ni. tọ́lọ́lọ́run ròyìn ọmọ lọ́nà méjì a'udhu billahi minash shaitanir rajim bismillahir rahman. a'udhu billahi minash shaitanir rajim. ẹ jókòólẹ̀. bismillahir rahmanir rahim. ẹ ṣe jazakumullahu kulla khair. ọlọ́run ní ọmọ tẹ́ rí ni. المال والبنون زينة الحياة الدنيا والباقيات الصالحات خير عند ربك ثوابا وخير أملا. ọlọ́run ní ọrọ̀ owó. والبنون. kò sẹ́ni tí ó fẹ́ lọ́rọ̀ tí ó fẹ́ lówó ọlọ́run ní owó tẹ́ rí hun ìyá wa àgbà. Alimalu walibanun. owó ọrọ̀ walibanuna àtàwọn ọmọ tá ń bí ni. Zinatul hayati dunya. ọ̀ṣọ́ ayé ni. Walibakiyatu salihatu. àmọ́ bó ṣe jọ́sọ̀ tóun àwọn kankan bẹ tí ó ṣẹ́kù tó jẹ́ nǹkan dáadáa. Khairun inda rabbika thawaba wa khairun amala. ọlọ́run pé owó ní ọ̀ṣọ́ ọlọ́run pé ọmọ lọ́ṣọ̀ọ́ àwọn nǹkan méjèèjì sì ní látàsílù dunya bighairi ìmọ̀ ayé ò tí ì dáa pé bàbá rí méjèèjì. shay'an la tasluhu dunya bighairihima. those two things. la tasluhu dunya bighairihima. life is not comfortable without them. Alimalu. your offspring your children. tasluhu minhu al-halu wal-waladu. àtowó kéèyàn ọlọ́rọ̀ wọ́n máa torí ọ̀rọ̀ pọ̀nyàn lé wọn á níbẹ̀ balẹ̀ ní kí nísìnyí bí wàhálà bá dé ńlé ta ní tí wọn bá jáná ta ní ọ̀sán. shay'an la tasluhu dunya bighairihima. ó lè má ní làákàyè àmọ́ tó bá lówó lọ́wọ́ wọn máa fowó pọ́nlé. Alimalu tasluhu minhu al-halu wal-waladu. ọmọ téèyàn bá bímọ re yóò níyì. ẹ̀yin tẹ̀ ń jáde káàkiri ayé ẹ wo gbogbo orílẹ̀-èdè ayé kí ni wọ́n ń ṣe ní Saudi. àwọn product wo la rí tí wọ́n á kọ made in Saudi Arabia sí nínú kẹ́kẹ́ gbọ́ pé China Japan Taiwan Germany. afakumullah. ó rí àkẹ́tó pé kẹ́tó rí handset kí wọ́n wá kọ made in Saudi Arabia sí. La ilaha illallah. àmọ́ kí ló sọ wọ́n di bàbàrà ọmọ ni ọmọ wo ni Anabi Muhammad. sallallahu alayhi wa sallam. ọmọ máa bọ iyì sọ́rùn òbí méjèèjì.
bí jáde tá nábì wá jáde lára wọn tí wọ́n sì tọ́ yorùbá nábì. وكم أبي قد على من ابن ذي شرف كما علت برسول الله عدنان. Ànábì lọ sọ Saudi Arabia mọ́kàdí bàbàrà torí pọ́ ọmọ rẹ ni. Allahu akbar. ọmọ kó yìí báyàn á sì kí kó yìí báyàn ọlọ́run wá pe ọmọ lọ́sọ̀ọ́ ọ̀nà wo lọ́mọ ó fi jọ́sọ̀ ẹ̀yìn ìjọ ń ṣe ọlọ́run barista wa. Nta wa fẹ́ ká mú lónìí nù ẹ̀jẹ̀ á ti rí wo gbogbo àwọn ọmọ tá à ń bí yìí ọ̀nà wo ni ó fi já tutù ojú lọ́la. كما علت برسول الله عدنان كما علت برسول الله عدنان. ìtọ́mọ ó fi já tutù ojú lọ́la àkọ́kọ́ ni ṣe ẹ̀sà ìyàwó tó fẹ́. أن تختار له Perfect your choice. صالحة. Perfect your matrimonial home. Be sincere to yourself and to your religion when you want to choose your wife or your husband. Otherwise, your family, your offspring is at stake. Ta la fẹ́ fẹ́ tí ọmọ bímọ. Eléyìí kan gbogbo ẹni tí ó ti níyàwó. Ẹ lọ fura sí bẹ́yẹn bá ti mú ìmúkùmú bóbìnrin bá ti sílé ọkọ yà ọ̀daràn. Bọ́kùnrin náà bó ti lè wù kó ní lọ́ọ̀kì tó bá ti lọ fẹ́fẹ́kùfẹ́ ṣe mọ̀ pé positive and negative wire kò lè kanra wọn common spark. Allahu akbar. ìran obìnrin mi ń bẹ kò ṣeé bá ṣe. ìran ọkùnrin mi ń bẹ irun rẹ̀ ò gbọ́dọ̀ kànyàn gbogbo ohun tí ń bá bọ̀ nílé bàbá rẹ̀ yóò parẹ́. Ní òfin dáa kéèyàn ó dòdò pé gbogbo ejò jíjẹ ni gbogbo ẹni mo bá ti rí owó ní ọ̀jẹ̀. Allah. وأول خبث الماء خبث ترابه. وأول خبث المرء خبث المناكح. وأول خبث المرء خبث المناكح. ẹ rántí tọ́pìkì wa yìí bó lọ máa ń ṣe jẹ́ èèyàn ọmọ ṣe ya bàbàrà. àti ya bàbàrà ọmọ tani ó bímọ ń fún yàn. obìnrin wo ló fẹ́ ọkọ wo ló ní. You must be sincere to your God. Gbogbo wa yìí tá a jòkó tá ń jẹ́ bàbàrà àwọn ìyá wa ni wọ́n ṣe wàhálà. When you want to choose your husband or your wife, lajúlẹ̀ lànàbí fi mẹ́rin kalẹ̀ condition mẹ́rin tunkawuli mọ̀rọ̀ àtúlíjà mọ́lìhá wà mọ́lìhá wà àsábìhá wà dínìhá. À á fẹ́ obìnrin nítorí ẹwà, à á lọ́kọ nítorí ẹwà, à á fẹ́ obìnrin nítorí owó, à á fẹ́ obìnrin nítorí family tó bí and lidiniha for its religion because of her religion. Ó fẹ́ obìnrin nítorí ẹ̀sìn tó ní Ànábì wa ní choose that religion. You will be ever fortunate. La ilaha illallah. You will ever be in peace. You will be swim in tranquility. Bó bá mú ẹni tó lẹ́sìn, ẹni tí ó bímọ fún ni matter most. Alákọ̀ọ́kọ́ nù, àbá yín ké ẹ kú oríire, pọ́lọ̀ ń ṣamọ̀nà yín pẹ́ fẹ́ obìnrin tí ó mọ bímọ re. وأول خبث الماء خبث ترابه. Abáyá Habibu náà dúpẹ́ ìyá ọlọ́mọ ẹ̀ní náà dúpẹ́ kọ́ ọlọ́kọ rẹ̀. Gbogbo ìràwọ̀ yòówù tóbi bá ń gbé bọ̀. Bọ́bá pàdé ọkọ ọbú yóò bàjẹ́. خبث المناكح. Congratulations. Ẹlẹ́ẹ̀kejì tọ́mọ ó fi yáre ẹ lè bìlíìfù ẹ̀ pé ńjọ́ tà ń sunrun ọmọ ó lè sọ ọmọdé lérí ibú ó sì lè sọ ọ́ dolórí rẹ̀. Tá a fẹ́ lóyún ọmọ. Yes. Ńjọ́ tẹ̀ ń pàdé ara yín tẹ́ lọ́ọ́ pàdé ara yín bó o lẹ ṣe. Ànábì wọ́ọ̀nù wa. Sallallahu ala Muhammad. Àwọn èèyàn Yorùbá ànábì lónìí. Sallallahu ala Muhammad. Ìyàwó mi ni mo lè wọ́ ni sáwùkún harithun lakum. Ọkọ mi ni mo lè request ìfẹ́tọ̀ mi at any time. Bọ́ọ̀ máa ń request ìfẹ́tọ̀ rẹ, don't lose your sense. If you want to meet your wife, maintain pé ọpọlọ rẹ ń bẹ lára rẹ. Kò ṣe ntọ́lọ̀ ní o ṣe
kó o ṣe kó o prescription nabi kó o follow rẹ̀ so that ohun tí ó jáde the product of that wife intercourse yóò jẹ́ ntọ́ mọ̀ wò dáadáa lọ́nà wo. àwọn ọmọ àlùbáríkà tá a fẹ́ bí tí ó yà wòlíì Rasulullah sallallahu alayhi wa sallam prescribe al-wudu ablution for both wife and husband. ẹ̀yin méjèèjì ẹ ṣàlùwàlá ẹ wá ṣàlùwàlá bó bá possible ẹ̀yẹn náfìlà kékeré náfìlà níwọ̀n bá fatiha kan kúlíyà ìwálé fatiha kan kúlúwàlá wàhádù àgbé òkè bákàrà. Listen. Allahu Akbar. Wa awwalu khubuthil ma'i khubuthu turabi. Wa awwalu khubuthil ma'i khubuthul manakihi. Wa awwalu khubuthil bayti khubuthul manakihi. ẹlòmí ọmọ wo ni pé kí ni ń jẹ́ bẹ́ẹ̀ bó bá wá lè ṣe yíwọn ànábì wá nígbà ẹ bá fẹ́ pàdé ara yín ẹ̀yin méjèèjì ẹ wá ní Allahumma jannibna shaytana jẹ́mi ẹ̀ wí. Allahumma jannibna shaytana. wa jannibi shaytana fima razaqtana. wa jannibi shaytana fima razaqtana. ọlọ́run lé ṣètánì jìnnà sí wa wá lé ṣètánì jìnnà sí n tó bùn wa bí èèyàn bá sun oorun ní tórun ní bá dọmọ àpò ní ka yóò sì lálùbáríkà. La ilaha illallah. àmọ́ ń lọ pàdé omi alábìíní wa Sayyidina Ali àti Fatima bẹ́ẹ̀ bá pàdé ara yín ẹ má jẹ́ ara yín ó yá débi kẹ́ ẹ máa wo sánmà. ìkànnù yín ọ̀gbọ́dọ̀ ká ẹja dóyìn àyín náà òru kúkú mú inú ilé wa gádìn wa la wà ọkọ ní wo sánmà ni obìnrin ní wo sánmà ni tí oyún ní bá di ọmọ asálọmọ ní ó yá. yóò máa gún bẹ kiri ni. ọmọ ọ̀sán. yóò gudu bí a ń gún bẹ. Say, am I communicating? You are. فأول خبث الماء خبث التراب وأول خبث البيت خبث المناكح. ara ń tẹ́ sọmọdé ọba tí wàá rí i pé ọmọ òun ti doyún tán ẹ gbọ́dọ̀ protect ọmọ òun tí ọmọ wọn ìbí protect ẹ kọ́bùlà hamli síwájú kí wọ́n tó bí kọ́bùlà wiladati kò túùsì ọkọ ìyàwó tó dáa kò túùsì bẹ́ẹ̀ bá pàdé ara yín kẹ́ ẹ mọ̀ kódà wọ́n prescribe oúnjẹ téèyàn ọmọ jẹ tọmọ òun ò fi jẹyàn ọ gbọ́dọ̀ bá obìnrin lò pọ̀ ọ gbọ́dọ̀ bá ọkọ rẹ ṣe pọ̀ kẹ́ ẹ rojú síra yín ìdùnnú gbọ́dọ̀ wà. tínú rẹ̀ ọba ti dùn yá fílẹ̀ o. bínú ẹ̀ ọba ti dùn mínú ọ̀kanu yóò ọba ti dùn wá bí ó ṣe dùn. àmọ́ ìwọ náà dunnú sí i ìbọkọ rẹ ni. bọ́ba ti wá wà nú oyún ẹ make sure kẹ́ ẹ tọ́jú oyún ni. ẹ dákun ọ mùsùlùmí àfẹ́ ká máa produce ọmọ ká máa bí ọmọ tá a máa díjú lọ́la ká máa produce wọn sáyé. Hafizakumullah. bí n bá ń bẹ nú oyún ẹ ṣàdúrà fún. bọ́ọ̀bá máa fà ládùúgbò wọ́n hàn tú ni wọ́n mu hàn tú ni. àwa mu hàn tú. bọ́ọ̀bá wa mọ̀ pé o lè mu hàn tú sóun kírun ọ̀sà lè ké sómi ó gbé fún ìyàwó rẹ̀. bọ́ọ̀bá lè ké sómi ó lè ṣàdúrà fún ànábì ádámà àti hawa àwọn méjèèjì supplicate at the end of the day tí wọ́n rí i pé oyún ni. لئن آتيتنا صالحا لئن آتيتنا صالحا لنكونن من الشاكرين. ìtàwọn yìí tó bá di ọmọ gidi lanakunanna mina shakirin á dúpẹ́ fún ọ ká ṣàdúà. bí ó ti jáde nù. bọ́mọ ní bá ń bẹnu oyún bẹ́ẹ̀ ẹ máa wá ọ̀nà bọ́mọ òun ó ṣe bẹ́ẹ̀ ṣe ra mọ́dàrí kan fún ọmọ òun nínú oyún. wọ́n mọ̀ ilẹ̀ Yorùbá la wa ẹ máa wá ẹ mọ́ mọ́dàrí kan ni kí wọ́n ṣàṣìyàn kọ́mọ̀ràn. kí wọ́n ro aburú sí i kọ́mọ̀ràn. back to sender. back to sender kọ́mọ wá bí àwọn ọ̀tá nú. Allahu akbar kabira. لئن آتيتنا صالحا لنكونن من الشاكرين لنكونن من
من الشاكرين. láti inú oyún lẹ́ẹ̀ ti rà á fún bọ́bá wa dáyé ẹ̀ mójútó bí ẹ bá ń bímọ nìtán ẹgbẹ́ eré àfáà kan láàfẹ́ ni ọlọ́run bá àfáà ṣe pẹ̀lú Alhaji Òsì Ọ̀yẹ́mí kún fàyẹ̀kùn àgbọ́mọ ẹni lọ́ọ́ bá àfáà ní kí wọ́n ṣàdúrà sí. ẹ bá ń ṣàdúrà fún mo fi ọ́ dà bí ẹ ti dà. bọ́mọ bá wá ń dàgbà kó lọ lé kéwú bọ́mọ bá ń dàgbà kó lọ skul bọ́mọ bá ń dàgbà ká máa pé ọmọ kalẹ̀ bá sọ̀rọ̀ àlèwàsí yàtù arábíyù ká pé ọmọ rẹ̀ kalẹ̀ ó ní rí ọmọ mi iyyaka wan namima iyyaka wan namima. ọ̀pọ̀lọpọ̀ ní ọ̀bọ mẹ́ẹ̀ sọ̀rọ̀ mọ́lẹ̀ ní bọ́bá ti sẹ́ wọlé ìwé ọmọ ń pín ẹ̀yẹ́ bí máa mí ní aláàjì wa lọ́yà wọ́n ti pé méjì nu ẹ̀sùn wọn pọ̀ níjọ́ òun ẹ̀ mọ̀ pé àmọ́ jẹun pọ̀ ni àwọn èèyàn jẹun pọ̀ mọ́ lónìí. àbá fẹ́ yan ara wa mọ́. àtọdún méjì àtọmọ ọdún mẹ́ta lọmọ kọ̀ọ̀kan ó ti ní síbí rẹ̀ lọ́tọ̀ yóò ní kéétì ẹ̀ lọ́tọ̀ yóò ní báàjì rẹ̀ lọ́tọ̀ àwa ni ẹ sọ mọ́mí ẹ sọ fún bọ̀dá kínní síbí mi náà ń lò yẹn àìjẹ́ tó ara wa mọ́ ò jẹ́ fẹ́ràn ara wa mọ́. La ilaha illallah bí fìtínà ti pilẹ̀ náà ni. kóbí kọ̀ọ̀kan make sure kí àwọn ọmọ rẹ̀ ó ṣe pọ̀ látilẹ̀. minal akhlaqil hamida. ntọ́ mo fi yà dáadáa nù. afakumullah. bàbá yìí wá ń sọ fún ọmọ rẹ̀ pé ọmọ mi iyyaka wan namima má sòfófó mọ́ fa innaha tazira'u dọ̀gínà ẹni ọba sòfófó rẹ̀ tọ́mọ̀ pé wọ́n ló ṣe é yóò kórìíra rẹ̀ kódà wọ́n tafruqu bayna al-mahabbayni yóò wá dàrin olólùfẹ́ méjì rú. gbogbo àwọn àsọlẹ̀ báyìí ká pe àwọn ọmọ jòkó báyìí ń lé wa rí báyìí ń lé wa rí báyìí là ń ṣe ọmọ mi ọba ti yọ ọmọ tí ọmọ mu gbó lónìí. La ilaha illallah. ọwọ́ sẹ́ni tí ó ṣiṣẹ́ òun ju ìyá ọmọ ní. Allahu akbar. alájà wa ìyá ọlọ́mọ tuntun ẹ bá ń sọ fún bẹ́ẹ̀ bọ́mọ bá ń bẹ̀ lọ́wọ́ orin rẹ̀ là á kọ létí ọmọ. Fatima gbé Hussein lọ́wọ́ ìwà ń gbé ejò àgbọ̀mọjò kásì kọrin re ó ní ìnábùnà tí ṣàbáhánàbí lẹ́sà ṣẹ̀bí àbí Ali. afakumullah. ìnábùnà tí ìnábùnà ṣàbáhánàbí. شبه النبي ليس سبيها بعلي. ليس سبيها بعلي. Fatima gbé Hussein lọ́wọ́ ọkọ rẹ̀ sì dúró ó ní nàbùnẹ́. شبه النبي. ọmọ mi yíjọ ànábì. ليس شبيها بعلي. kọjọ bàbá rẹ̀ Ali. Ali wọn rẹ́rìn. ẹ wá wà túbọ̀ tán Hussein ó mú ọ̀nà Ali àbí ọ̀nà ànábì àbí òun. La ilaha illallah. ìyá ọlọ́mọ máa gbọ́mọ rẹ̀ jó kó o sì máa kọrin re létí rẹ̀. nínú ẹ̀ Alhaji wa Barrister. afakumullahu al-karim. laysa shabihan bi Ali. ليس شبيها بعلي. gbogbo abiyamọ ẹ tẹ́wọ́ àwa pé pẹ̀lú lọ́ọ̀yà lẹ́ni pípẹ́ tá a sì pé pẹ̀lú lọ́ọ̀yà ìdùnnú ni ọlọ́mọdé ó fojú sunkún àwọn ọmọ yìí. àmín ya Rabbi. ààrẹ ní sẹ́ àmì fa. àmínà. dákun mo jẹ́ pé padà sí bọ́ gbẹ̀yìn ọ̀rọ̀ alájì. àmín. àwọn ọmọ yìí ọlọ́run jẹ́ wọn jẹ́ ọgbẹ́kọ́. ẹ sàmí o. ìtutù ojú ni ọmọ anabi Dawud anabi Suleiman ó dípò bàbá rẹ̀ gbogbo àwọn ọmọ tẹ̀m̀bí yìí ọlọ́run ó ṣe ní àlífà fún yín. àmín. báyìí ṣe ń jẹ́ àlífà fáwọn tó bí yín ọlọ́run ó ṣà wọ́n ní àlífà fẹ́yìn náà. àmín ya Rabbi. ẹ mọ yàrá wọn lẹ́kọ̀ọ́ wọn ó sì gbẹ́kọ̀ọ́ wọn wàá jọmọ àlùbáríkà ọlá nàbì lọ́dọ̀ ọlọ́run. sallallahu ala Muhammad. níparí bá a bá pé báyìí tá a jòkó báyìí
ìtì máa wù wá ká gbéṣẹ́ mi àwọn èèyàn náà ni pé kò sẹ́nìkan àfọlọ́hun. Allah òun náà ni o. gbogbo ẹni tí ń bẹ ń jòkó yìí ní tí wọ́n ṣe fún wa yìí ní tí wọ́n ṣe yìí ẹja kọ́sí ẹ̀. bá a bá fi léyìí pọn títà fọ̀nà roka àbí tọ́lọ́wọ̀n ọba sí ń bẹ̀ láàyà ń fáwọ̀. ìyàpadà sí ibú ó kéré ó tóbi ọlọ́run ò ní jọ kan lọ́yà. Àmín. ìdílé yín ò sì ní dìtàn bú. Àmín. gbogbo wa náà tá a jọ pé ntí ó dùn mẹ́ni kọ̀ọ̀kan ọlọ́run mọ́sà ṣe fún wa. Àmín. bisimilahi rahman rahim aya mẹ́tẹ̀ẹ̀ta tí bàbá máa kí. Bismillahir Rahmanir Rahim. Huwa Allahu alladhi la. afa abdulrasheed. Afakumullah. jàmẹ́ ẹ jókòó lẹ̀. Wọ́n ní ká tó ké. Ká sì farabalẹ̀. ó ti kan súnà báyìí. kókó gbó kan ọmọ tó torí ẹ̀ wánu o wọn lọ wọn dírẹ́sì tébù ni. ọkàn súnà. ó ti kan súná farabalẹ̀. wọ́n ti ṣèyí hùn wọ́n ti ṣèyí hùn lọ́yà bẹ́ẹ̀ náà ni. ẹ ti ṣe gbogbo ẹ̀. wọ́n ti ṣe gbogbo ẹ̀ sà. ọkàn kútùbà súnà ọmọ báyìí ká gbé jáde. ọ̀yà tẹ́wọ́ kútùbà. ọlọ́run dákun. a gbé lọ a lè gbé lọ. ẹ bá ń gbọ́ ọmọ náà. ọ̀yà dákẹ́ 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 dákẹ́. bẹ́ẹ̀ yẹn bá sọ̀rọ̀ 5,000. a'udhu billahi minash shaitanir rajim. ọ̀rọ̀ kan 5,000. a'udhu billahi minash shaitanir rajim. ọ̀yà máa sáámi ló kù báwọn. bismillahir rahmanir rahim. ráìsì yẹn sọ̀rọ̀ máa sáámi máa sáámi. ahmaduka rabbi wa asta'inuk wa uthni alayka wa astarshuduk àmín. wa usalli wa usallim ala safwatil wujudi sayyidina muhammad wa ala alihi wa ala sahabatihi wa man tabi'ahum bi ihsan ila yawmil ba'th. Allahu akbar, Allahu akbar. Allah. La ilaha illa Allah, Allahu akbar, Allahu akbar. Allah. ولله الحمد. يقول الله جلت قدرته في محكم تنزيله لله ملك السماوات والأرض ọlọ́run náà ni. يخلق ما يشاء bẹ́ẹ̀ni. يهب لمن يشاء إناثا ويهب لمن يشاء الذكور أو يزوجهم ذكرانا وإناثا ويجعل من يشاء حكيما. الله أكبر. Allah. والصلاة على رسول الكريم القائل يعق عن المولود يوم السابع ويهلك ويسمى. فإنا اجتمعنا اليوم أمة محمد صلى الله عليه وسلم صلى الله عليه على وسلم. حقيقة هذه المولودة. Allah. فإنا سميناها كما سماها ربها. lẹ́yìn ìgbà tí bàbá dúpẹ́ fún ọlọ́run wọ́n ṣàfọ̀mọ́ ẹ̀ wọ́n tọrọ àlékún ìkẹ́ àti ìgẹ̀ fásiwájú àdá àná Muhammad wọ́n wá la dúpẹ́ ọba tó yọ̀ǹda tó kó gbogbo wa jọ lọ́sàn-án yìí lérí bá ti sọ ọmọ wa lóbìn tá a sọ ọ́ ló kọ ọlọ́run fún rẹ̀ ti sọ ọ́ ló kọ wọ́n là ń sọ ó kọ ọmọ náà gẹ́gẹ́ bọ́lọ́run ti pò ó kọ rẹ̀ wá látọ̀dọ̀ ẹ̀. وألقاها في قلب أبيها. fúnra ọlọ́run ló ju ó kọ ní sẹ́mi bàbá rẹ̀ pé ní tí mo fẹ́ kọ́ ọmọ mi ọmọ jẹ́rìí. ووكلنا أبوها محامي عبد الكريم. bàbá wa barista Yusuf. Abdulkarim Yusuf ntẹ pa wá láṣẹ káṣe kágbéjáde ló kọ yín بإعلان هذا الاسم. ẹ̀yin lẹ ní ànáùnsì rẹ̀ kí gbogbo ayé ó gbọ́ kó kọ ọmọ rẹ̀ o. فإنا على كتاب الله وسنة نبي الكريم. àwa náà ò ṣe pẹ̀lú ìfẹ́nu tíra tọlọ́hun téèyàn fi ṣe nǹkan tí fi láti bọ̀ tán àti súnà tànà Muhammad làwọn bàbá fi fẹ́ gbó kọ náà jáde. وإجماع العلماء البررة. àtàpapọ̀ gbogbo iye àwọn àfáà tí wọ́n ń bẹ ń jòkó yìí. إنا سميناها حبيبة. wọ́n ló kọ ọmọ yìí ọmọ jẹ́ Habibatu. حبيبة. ẹgbẹ́ ló ń tóbi. wọ́n ló kọ ọmọ wa yìí ọmọ jẹ́ Habibatu. Mọ̀rẹ́nìkejì. Mọ̀rẹ́nìkejì. Àṣàbí. Àṣàbí. Yusuf.
Yusuf. Yusuf bẹ́ẹ̀ ni Allahu Akbar. Allahumma barik fiha. Ọlọ́run bá wa mọ Habiba lálùbáríkà. Allahumma barik alayha. Ọlọ́run bá wa jogún àlùbáríkà fún. Allahumma wakfiha lima tuhibbuhu. Ọlọ́run bá wa fọmọ náà ṣe kòńgẹ́ gbogbo tí wọ́n Ọlọ́run nífẹ̀ẹ́ sí tọ́ yọ́nú sí o. Allahumma rzuqha sa'adata ad-darain. Ọlọ́run bá wa mọ Habiba lórí ire ayé àti tàlìkìyàmà. Wakifiha hammahum. Ọlọ́run bá wa tó kó o sì bá wa ṣàánú ẹ̀. Allahumma barik fi thadi ummiha. Ọlọ́run bá wa fàlùbáríkà sí gbáyà àyà tó bí. Wa salamu alayha. Ọlọ́run jálàáfíà ọmọ abẹ lára Habiba. Yawma wulida. Níjọ́ tá a bí ìjọ máa lo àlàáfíà. Wa mata ta'ish. Gbogbo ìgbà tó bá lò láyé jẹ́ ó lò pẹ̀lú àlàáfíà. Wa yawma tamut. Gbogbo ọjọ́ tí ó bá kú láyé bẹ́mi rẹ̀ bá gùn tó dàgbà Ọlọ́run jẹ́ ó pàdé àlàáfíà Wa Ọlọ́run. yawma tub'athu hayya. Ìjọ́ tí wọ́n Ọlọ́run ọmọ ó gbé dìde Ọlọ́run gbé dìde nígbì ọmọ àlìjẹ́ndà Wa ni o. barik fi rizqi abiha. Ọlọ́run fàlùbáríkà kó sì fẹ́ àrísìkí bàbá rẹ̀ Ọlọ́run jẹ́ ọmọ gbòòrò sí i. Wanfa'na jami'an bi barakatiha. Ọlọ́run wá wọlá ọmọ tuntun tó ṣẹ̀ṣẹ̀ dé tí ò lẹ́sẹ̀ yìí Ọlọ́run kó tún tàn ayé tẹnìkọ̀ọ̀kan àwa náà kọ. Sirril Fatiha. Al-Fatiha. الرحيم Bí ráìsì ọba jẹ́ òkè Fatiha yìí ọgbọ́nù. العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين. Barrister kò là ń ṣàdúrà èyí ó kọ́ tó jẹ́ ti yín yà yín àpò bàbá ni kọ́ máa lọ àpò owó kútúbánu àpò mọ ọmọ ó kọ́ tó jẹ́ ti yín yín mọ ọmọ tìyá rẹ̀ ìyá rẹ̀ ní ọ̀sán ọmọ rẹ̀ ní kejì ìmọ̀ báyà kọ̀ rẹ̀ ní kejì látijọ́ ìtẹ́lẹ̀ ni obìnrin ẹ̀ sá fẹ́ràn ara yín náà ni Ọlọ́run ó fa àlùbáríkà sí i Habiba mọ̀rẹ́ni kejì àṣàbí Ọlọ́run ó jò ó tó ló kọ yóò sì dá a lágbà ẹ̀ ṣe ámínà dáadáa Barrister máa bọ̀ wá torí bí rẹ̀ sì bá ti ṣẹlẹ̀ àfa ẹ fẹ́ fún àwọn àfa wọn lówó yóò dáa fún yín sà Barrister àlùbáríkà ló kù. Barrister àlùbáríkà ló kù sẹ́yìn ẹ̀yin lè ṣèyún ẹ fún mi lówó àlùbáríkà ọ̀rọ̀ kan làfà sọ fún mi ó sì dáa ọ̀rọ̀ tán sọ fún mi dáa. owó àlùbáríkà Barrister àti mú wáyé bàbá wa ok wọ́n lọ́dọ̀ àwọn àfáàní ẹ jẹ́ n bá yín jí sẹ́sà òrò lànà yẹ́sà òrò lànà sà ẹ bá ń kó sápò àwọn bàbá owó àlùbáríkà thank you sir owó àlùbáríkà ọlọ́njọ́ ọmọ ìyọ́ lálùbáríkà àwọn aláràfà ti bẹ̀rẹ̀ sí ní jẹun kò ní pa yín lérí ẹ sàmí yóò máa lọ dáadáa ọlànàbí lọ́dọ̀ Ọlọ́run sẹ̀mó ni ẹ ṣàjẹ òun ọ̀fẹ́lẹ́ lára yín náà ni akérè àwọn kan là ọ̀ya ẹ jíṣẹ́ lé wọn. Kashi amina kashi amina kashi amina ya Allah. Amina ya Allah. A dúpẹ́ fún àwọn bàbá wa the National Mission of Ansarul Islam. Adamallahu hayatahu. A dúpẹ́ fún yín púpọ̀ ní orúkọ bàbá wa Alhaji wa Barrister Yusuf Abdul Karim wọ́n ní jazakumullahu khairan Ọlọ́run dákun kójàre àlékún ẹ̀mí gígùn àti àlàáfíà Olúwa aláàánú kó máa bá yín gbójú báyìí lọ. Àmín. La hawla wala quwwata illa billahi al-aliyyil azim. Lọ́yà wa Barrister ẹ̀yin dáadákun nítorí àsìkò agbowó Kùránì ọmọ owó Kùránì ọmọ la fẹ́ gbà báyìí léyìí tí ó sì wá látọwọ́ tèmi lórúkọ bàbá wa Alhaji wa Ibrahim Mahmood Al-Adabi 5,000 naira owó Kùránì ọmọ bàbá wa Alhaji àgbà 5,000 naira fápò yín fún àdúrà bàbá wa Barrister. àfa wa Òṣòyẹmí ẹ dákun 5,000 owó Kùránì ọmọ ó lọ́rọ̀ nu Barrister mo ti fẹ́ kí wọ́n lọ. wọ́n ní ẹ máa gbọ́. mo fẹ́ kí bàbá ṣàdúrà fún wọn. béèyàn bá ní ọmọ kí o 1 million béèyàn bá rí tó bá ṣẹ́kù 2.5 7.5 ni ó yẹ kéèyàn gbá wọn mú dáadáa wọn gbọ́dọ̀ kú. nínú ìlú wa nínú ilé wa
ògo pọ̀ o mọ lọ́dọ̀ àwọn mùsùlùmí àlógo mi tó jù báyìí náà lọ. Allahu akbar. ògo pọ̀ o lọ́dọ̀ tiwa ní mùsùlùmí tiwa àlógo mi tó jù báyìí náà lọ. Allahu akbar. ẹ tún bá wa fi kún un fún wọn torí ojú tí ń wò wọ́n pọ̀. èmi náà ní kòwé kò ní sùn wọ́n wálé mi lọ́wọ́ ojú tí ń báyìí. wò wọ́n pọ̀. bàbá wa náà ló jókòó yìí kí ọlọ́run kó dákun kó jọ kó jàre kí wọ́n lo ẹ̀mí gígùn láyé. àmín. ẹ bá wa ṣàdúrà yẹn náà lọ́tọ̀ torí ọlọ́run. afakumullah. wọ́n fẹ́ kí wọ́n ṣàdúrà ní ẹ bẹ̀rẹ̀ barista. ntí àfa wa ṣẹ́kùn fàyàkùnù wí yìí ó pàtàkì. wọ́n lọ pàtàkì ẹja farabalẹ̀. ìdílé mi ń bẹ kò lógo kankan wọn wàá máa dààmú ara wọn. Allah. ọlọ́run tó ṣe barista wa Abdulkarim ìyá ọlọ́mọ máa bọ̀. Yusuf àfa ìdákunjájọ papọ̀ ṣe. wọ́n ní ká papọ̀ ṣe ni. ọlọ́run má jẹ́ ẹ wọlé. ọlọ́run má jẹ́ barista Yusuf ọ wálẹ̀. ọlọ́run má pa yín rẹ́. ọlọ́run má pa yín rẹ́ o. ọ̀tọ̀ tó wá fà yín sókè má sọ yín dìtàn bú. ọlọ́run má sọ yín dìtàn bú o. ẹ̀dá ẹ̀ṣẹ̀ súnmọ́ làwọn àbúrò lẹ́yìn yín fi yín hàn ọlọ́run má pa yín dàsá ìdá. àmín. àlùbáríkà ọlá àwọn alájà àgbà wájú ọlọ́run ọlá àwọn tẹ̀ tara wọn jáde. àmín. jẹ́mọ́ ẹ̀dákun ẹ wí báyìí tẹ̀lé mi ẹni bisimilahi rahman rahim. bisimilahi rahman rahim. bisimilahi rahman rahim. bisimilahi rahman rahim. Allahumma. Allahumma. Inna. Naj'aluka. Fi nuhurin. Fi nuhurin. Wanadirahu. Bika. Min shururin. Bika. Uhawilu. Bika. Uhawilu. Bike. Ye. Ain. So. Kufitu. Beha. Mim. Ain. Sin. Ko. Humitu. Fasayakfikahumullah. Wa huwa sami'un alim. Wa huwa hasbuna. Wa ni'mal wakil. Wala hawla. Wala quwwata. Illa billah. Al-aliyyil azim. Àmín. Àmín. Àmín ya Allah. ìtumọ̀ ń tá a ṣe yìí ẹni ọba lógo ńlé tó bá ti rí náà rí kògó ọ parẹ́ ilé ní í wọ̀ ni. Allahu akbar. ọlọ́mọdélé yín ọwọ́ ọ̀kùn. Àmín. ọlọ́mọdé yín náà ọwọ́ ọ̀kùn. Àmín. gbogbo àwa tá a ṣe bẹ́ẹ̀ náà ọlọ́run jó rí bẹ́ẹ̀ fáwọn náà. Àmín. La hawla. Wala quwwata. àfa wa illa kún billah. fáyẹ̀kùn. ẹ ríra yín ẹ sì gbà fúnra yín. Allahu akbar. láàrin àwa náà lónìí ògo ni ògo wọ́n. lòun náà ó dídí ní o kọjọ bí tí ń kúnlẹ̀ ń wo. láàrin àwọn ọmọ kéwú alájẹ àgbà sẹ́ńjì ń bẹ lọ́wọ́ rẹ̀ ń dọ́gbọ́n ni o. àfa Abdulkadir Akramakumullah. kódà apart from sẹ́ńjì bẹ́ẹ̀ni ògo ni wọ́n. ògo ni. ọba ń tọ́wọ́ sẹ́yìn náà lógo mọ́gbà yín mọ́ Barrister lọ́wọ́. Àmín. ọlọ́mọ lè wa bára wa Àmín. kọ̀dá ńlẹ̀ yín kọ̀dá nù. yín nù. kọ́lọ́wọ́n máa ń lé wa bára wa ni o. Ọlọ́run ó lè yín bá mi nísìn. àwọn jàfà bẹ́ẹ̀ni. Barrister jẹ́ Barrister ni. nígbà ọlọ́dọ̀rọ̀ àdúrà nísìnyí wọ́n pàbúrò wọn. bẹ́ẹ̀ni. bí ẹ bá nàgà wò ta àbùkù ni. àbùkù ni. ọlọ́mọdé àrẹ́jọ́ bẹ́ẹ̀ nìkan bá fẹ́ ṣe pàlàpàlà Barrister náà wà ẹ̀yin náà ó ké sí Barrister. ẹlọ́mọdé yìí náà wọ́ ọ̀kùn. Àmín. yọba yàtọ̀ jọ máa dá sí ni. Àmín. yọba ká ní bisimilahi rahman. Bismillahir Rahmanir Rahim. Allahumma. Allahumma. Inna. Naj'aluka. Fi Fi nuhurihim. Wanadirahu bika. Min shururihim. Bika. Uhawilu. Wa bika. Uqatilu. Bikei. Ye. Ain Sod. Kufitu. Biha. Mim. Ain Sin. Kof. Kumitu. Fasayakfikahumullah. Wa huwa sami'un alim. Wa huwa hasbuna. Wa ni'mal wakil. Wala hawla. Wala quwwata. Illa billahil aliyyil azim. Ọlọ́run kò rí jẹ́ orí bẹ́ẹ̀ fáwa náà. Àmín. Àfa wa Òṣòyẹmí kún fàyà kún. Wọ́n lówó 5,000 naira yìí. Alukurani ni káfíra kọ́mọ lọ́dọ̀ yẹ ọlọ́mọ ìwé èèyàn méjì tí ó bá ń kó wá alukurani yẹ́sà ẹ wá fún mi lówó alukurani. Ọlọ́run ọjà dùn àyọ̀ gbà. Àmín. Ìwé èèyàn kan sí tí ó kun owó yìí owó ọ̀dọ̀ yẹ ọlọ́mọ ní kówó yìí lọ. Barrister àwọn fẹ́ bá mi sọ̀rọ̀ wọ́n fẹ́ sọ̀rọ̀ sí mi ni.
wọ́n ń wò mí èmi náà ń wò wọ́n. wọ́n ní kí n fi kún òwòye ọlọ́mọ ọlọ́run ó jádùn àyìn kí ló kọ yín náà kílẹ̀tì ẹ̀ pẹ́ Adémọ́lá lọ́ọ́ bá àwọn àfa lọ mo kọ́ kàn bá wọn lọ́wọ́ ẹ bá wọn lọ́wọ́ lásán ọlọ́run ó jádùn àyìn ọgbà Adémọ́lá ẹ̀mí rí ó sì gùn. Àmín. Yes sir. Owó owó àlùkùránì ni èmi kọ́ mo lówó o. tó owó yọ ọlọ́mọ ni. Adémọ́lá ọlọ́run ó ṣe ọlọ́run ó ṣe. Àmín. Adémọ́lá kí n sọ ní ìmú yín òní Adémọ́lá òní ibi tẹ́ ẹ ti yáwó yẹn lẹ́ẹ̀kan sókùn bẹ́ẹ̀ ẹ̀yà méjì sí wa ó ní tí mo fẹ́ fi ṣe ẹ lọ yá ọ̀yá Ibrahim sáré fún wọn méjì. Prince tó Prince you don't greet me ẹ fi síbi àpò agbára yìí tó ó ti ní nǹkan tí mo fẹ́ fi ṣe ẹ fi síbẹ̀ ẹ ṣáà fọwọ́ gbà ẹ rí i pé ìfọwọ́ gbà tó ọlọ́run ọmọ fún yín ní tẹ́ ẹ bá fẹ́. Àmín. Prince give me money I want to add it to this I want to give it to ìyá ọlọ́mọ ọ̀yá give me money Prince. àwọn aláràfá ọlọ́run o bí tí ń gbà wọlé kò ní gbàbẹ̀ jáde ẹ sáámi fún wọn o. ọ̀gá yín dà sáwọn ní ẹsẹ̀ dé yìí kí ló kọ wọn. Mr. Soroye ọ̀gá yín ẹ jẹ́ wọn kọjá barista San ẹ jẹ́ wọn kọjá yes sir ẹ jẹ́ wọn kọjá sir Mr. Soroye àwọn bàbá ní ọlọ́run ó mọ bless yín sir. Àmín. ẹ mọ gasi sir. Àmín. Mr. Soroye tó wọ́n pẹ́ díẹ̀ kí wọ́n ó lè pẹ́ láyé ọlọ́run ó gbàdúrà yín jù báyìí lọ. Àmín. ọlá alukurani afa àwòsàn yẹmi ọ̀dọ̀ yín náà ni kówó yọ gbàdé ọ̀dọ̀ yẹ ọlọ́mọ kó fi ra alukurani fọ́mọ ẹ̀ èyí tó bá kú Prince ti fowó sí Mr. Soroye sir. Your Excellency. Your Excellency I want to give yẹ ọlọ́mọ something ọ̀ya bá ń kówó òun fún yẹ ọlọ́mọ kí wọ́n yà yín fọ́tò yẹ ọlọ́mọ alukurani fọmọ rẹ ọlọ́run ọjà alùbáríkà rẹ ó pọ̀ Àmín. ọlá alukurani lọ́dọ̀ ọlọ́run Àmín. gbogbo àwọn èèyàn tí ń ṣiṣẹ́ ìyanu wọ́n ní ẹ tẹ́wọ́ tó àfa àwọn àgbà ń kalamba tó àwọn ni wọ́n ó ṣe rábàná tó ọlọ́run o ọlọ́run dákun má pè tiwa náà yá o Àmín. èròpẹ́ nìkan kan ó kì wá yá yín báyìí ní sẹ́wọ́n kálukú ní jẹun yìí ọlọ́run dákun tó tiwa náà ṣe ẹ tẹ́wọ́ rábàná àfa àwọn kalamba àwọn ni wọ́n ó ṣe rábàná ọlọ́run kó tí gbogbo wa náà bá lè wa láyọ̀ Àmín. ọlá alukurani lọ́dọ̀ ọlọ́run ọ̀ya Àmín. ẹ sáré ṣe rábàná. alhamdulilayi rabbil alamin àkọ́kọ́ ni pé mo kí àwọn bàbá wa tí wọ́n fún wa ní oúnjẹ mi bàbá wa national mission tí a fi tọ̀ọ̀tọ̀ dárúkọ Sheikh Abdulmumin ayára ọlọ́run jẹ́ mi yóò gùn Adamallahu hayatahu. ọlọ́run bá kún yín Àmín. fáàrí wa ní gúnníyàn náà yín ọlọ́run má jẹ́ wọ̀ ọ̀kùn Àmín. gbogbo àwa tí a tẹ̀lé wọn tí a jọ mọ kéwú náà ọlọ́run mọ́sà bá kún yín Àmín. ọlọ́run mọ́sà bá pẹ̀lú yín Àmín. barista Abdulkareem Yusuf ọlọ́run mọ́sà yìí láṣẹ mọ́ fún yín Àmín. wọn a mọ kíjímọ̀ lọ́dọ̀ wa àtàwọn àtìyàwó wọn mímọ̀ tèmi náà mọ̀ wọ́n kọjá pé ìkómọ yìí náà ló tún jẹ́ ká mọ́ra wa ọlọ́run tó wá fìdùnnú so wá pọ̀ ọlọ́run mọ́sàjẹ́dùn náà bá a kalẹ̀ gbogbo àwọn tá a wá látọ̀nà jíjìn àti tá a wá lọ́nà tòsí ọlọ́run mọ́sàjẹ́ abálé láyọ̀ Àmín. ẹjá ṣe bisimilayi ilafi kọ̀ọ̀kan bisimilayi rahman rahim لإيلاف قريش إيلافهم رحلة الشتاء والصيف فليعبدوا رب هذا البيت الذي أطعمهم من جوع وآمنهم من خوف gbogbo àwọn òkú wa ọlọ́mọṣàbá kẹ́ wọn ọbẹ̀ lórí آمين bàbá wa àgbà bàbá wa Sheikh Kamaldeen ọlọ́mọṣàbá ṣàlékún رحمه kẹ́ wọn الله bàbá Sheikh تعالى Adam ọlọ́mọṣàbá ṣàlékún kẹ́ رحمه wọn الله àti gbogbo àwọn تعالى òbí ní kọ̀ọ̀kan wa tí wọ́n ti lọ ní ìyá bàbá ọlọ́mọṣàbá wa kẹ́ wọn àwọn آمين àfa wa tí wọ́n kọ́ wa tá a gbọ́ wá sí wọn tí wọ́n ti lọ ọlọ́mọṣàbá àbùkù kẹ́ wọn آمين bisimilayi mẹ́ta kúlúwàláwù mẹ́ta ọlọ́mọṣàbá àmúbáwọn tí wọ́n ti lọ bisimilayi rahman rahim قل قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد àmín gbogbo Ọlọ́run jẹ́ Àmín. abálé láyọ̀ o Àmín. Ọlọ́run jẹ́ adélé láyọ̀ آمين ìdùnnú tá a wá ṣe Ọlọ́run jẹ́ arimúdélé gbogbo àdúrà Àmín. tán tọrọ fún ọlọmọsàjò gbà Allahumma آمين anta amartana bidu'aika آمين ووعدتنا بإجابتك آمين وقد دعوناك كما أمرتنا آمين وعجبنا كما وعدتنا يا ذا آمين الجلال والإكرام آمين إنك لا تؤلف الميعاد آمين ربنا آتنا في الدنيا حسنة آمين وفي الآخرة حسنة وقنا عذاب النار آمين توفنا مسلمين وألكنا بالصالحين آمين اللهم ارزقنا بقول لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم
سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين صلوا على النبي الكريم. ẹ ṣeun àfa àwọn àgbà kalamba DJ àrà tó bá wù ọmọ dábàá yìí. ara rẹ ni ẹ dá ẹ dákun ara rẹ.